ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Sunday July 5 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Kí ni kí a máa retí nínú fídíò yìí? Lákọ̀ọ́kọ́, ohun tí yóò ṣẹlẹ̀ sí ìràwọ̀ kọ̀ọ̀kan, àkókò oríire, lucky hour wa, lucky number wa lọ́jọ́ tòní, ọ̀rọ̀ iṣẹ́, ọ̀rọ̀ relationship tóhun ti ọ̀rọ̀ owó lọ́jọ́ tòní, àkókò prayer, apá ibi tó dára láti kọrí sí, láti ṣe prayer tàbí láti wá àrànṣe lọ, ìlera ara, ẹ̀yà ara tó nílò àmójútó jù tí àìsàn lè yára gbà wọlé jù, àwọn tó ṣeéṣe kó ṣẹlẹ̀ nínú àgọ́ ara wa, ọ̀nà tá sì lè gba prevent ẹ̀ lọ́jọ́ ti tòní. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, olóríire ní ẹ bá ń ṣe fídíò yìí ẹ̀pin kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanra yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́, bó sì lè jẹ́ pé púpọ̀ nínú yín múdù yóò ní jẹ́ múdù tó ṣe pé yóò máa ṣe làwòlàwò rárá, múdù yín máa kàmù dáadáa lọ́jọ́ ti tòní. A ṣe yín bí ìgbà pé kí ẹ ronú jinlẹ̀ nípa ọ̀nà tí ẹ lè gbà ran èèyàn kan lọ́wọ́, bẹ́ẹ̀ sì ló tún lè ṣe yín bí ìgbà pé kí ẹ dá wà lẹ́yìn nìkan ju kí ẹ bọ́pọ̀lọpọ̀ èèyàn ṣe lọ lọ́jọ́ ti tòní. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́ẹ̀ máa pláànì lábẹ́nú lọ́jọ́ tòní tó sì ṣeé ṣe kí àwọn pláànì lábẹ́nú yẹn kí ó padà bí oore fún yín ní ọjọ́ iwájú. Àsìkò ìjásìkò tó ṣe pé ẹ máa wà very spiritual day lọ́jọ́ tòní jẹ́ láti fi ṣe ohunkóhun tí ó jẹmọ́ spirituality, prayer ni, ìgbìyànjú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò ní fi bẹ́ẹ̀ sí mood swing kan rẹpẹtẹ dàbí alára, mind yín máa calm, mind yín máa feel free pẹ̀lú gbogbo èèyàn lọ́jọ́ ti tòní. Kò ní sí wàhálà, kò ní sí ìdààmú, kò ní sí ìlàìlò rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ẹ tẹ́tí sí nǹkan tọ́kàn yín bá ń bá yín sọ lọ́jọ́ tòní o. Ẹ̀mí inú yín á bá yín sọ̀rọ̀ dáadáa lọ́jọ́ tòní. Ohun tó bá ń bá yín sọ kẹ́rí dájú pé tẹ̀lé kọ́jọ́ tòní lè dára. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn àlárinrin. Ire owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní o. Bí ìjì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́nu. Nọ́mbà 2 jẹ́ nọ́mbà oríire fún yín lọ́jọ́ tòní. Àkókò àti ṣe prayer lọ́jọ́ tòní aago 1 sí aago 2 ọ̀sán ni. Àpá àríwá dára láti kọjú sí láti ṣe prayer lọ́jọ́ tòní tàbí láti wó oore lọ lọ́jọ́ tòní. Ìlera ara yín á jí pépé, ṣùgbọ́n ẹ kíyèsára lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí àwọn nǹkan bí àìlera kó tètè wọlé sí yín lára o. Àpàtẹ bá expose ara yín sí òtútù tàbí kẹ̀ tí ẹ̀fọn bá jẹ yín ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní, ó lè dá àìsàn sí yín lára. Kẹ́ kíyèsára, ẹ rí dájú pé ẹ sùn dáadáa torí ó ṣeé ṣe lọ́jọ́ tòní kí ẹ má fi bẹ́ẹ̀ ní agbára yẹn, ara yíyá gágá yẹn lè má fi bẹ́ẹ̀ sí, ó lè máa ṣe yín bí ìgbà pé àbí kí n lie down díẹ̀ àbí kí n relax díẹ̀ ni. Kẹ́sì prevent gbogbo nǹkan tó lè fa àìsàn. Oníràwọ̀ ìpàlámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ oríire ló jẹ́ látàrí pé ìgbárùkùtì tí ó lẹ́gbẹ́ ẹ máa rí láàrin èèyàn àtàwọn èèyàn o. Ọ̀pọ̀lọpọ̀ yín gan ó ṣeéṣe kó máa ṣe yín bí ìgbà pé lágbájá kan tó ṣẹ̀ mí, bóyá kí n tiẹ̀ foríjì, bóyá kí n free ẹ̀ kó máa lọ, torí á máa wù yín bí ìgbà pé kẹ́kàn sí dáwọn tó rọ̀gbà yín kákẹjọ máa bára ṣe padà. Ọjọ́ tòní ẹ kíyèsára pẹ̀lú ẹni tẹ́ máa gbà wọlé sínú life yín padà o. Ẹni tó bá wá sínú life yín pé mo fẹ́ bá ìṣọ̀rẹ́ tímọ́tímọ́, ó ṣeéṣe lọ́jọ́ tòní kó ṣe pé wọ́n máa ní another thing tó máa ṣe fún yín lọ́jọ́ iwájú lẹ́yìn tí Mercury retrograde bá tán lẹ̀. Ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi bá ọgbọ èèyàn ṣe, ṣùgbọ́n secret yẹn má jẹ́ kó lékì jáde rárá. Ẹ bá wọn ṣe pẹ̀lú ìfẹ́. Àǹfààní lè wà lára ọ̀rẹ́ tẹ́ máa jẹ́ lọ́jọ́ ti tòní o. Àwọn èèyàn máa gbárùkù tì yín, wọ́n á support yín dáadáa lọ́jọ́ tòní. Ó dára kẹ́ lo àkókò àti ìgbà tó dára pẹ̀lú àwọn ọ̀rẹ́ àtàwọn alásùnmọ́ yín. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tajàtajà, àwọn èèyàn bá yín dúnàdúrà dáadáa lọ́jọ́ tòní. Ìgbárùkù tí tẹ́ ẹ̀ ń fẹ́ máa rí. Àwọn nǹkan tẹ́ bá nílò ẹ lè béèrè lọ́wọ́ ẹnikẹ́ni lọ́jọ́ tòní. Support tẹ́ bá nílò ẹ lè ní lágbájá jọ̀wọ́ kún mi lọ́wọ́ lórí nǹkan yìí, lágbájá jọ̀wọ́ ràn mí lọ́wọ́ lórí nǹkan yìí lọ́jọ́ tòní. Kò sí wàhálà, kò sí ìdààmú. Ìrẹ́pọ̀ tó dánmọ́ máa wà láàrin èèyàn àtàwọn tẹ́jọ́ ń gbélé àtàwọn aládùúgbò yín àtàwọn tẹ́jọ́ jọ́rẹ̀ lọ́jọ́ ti tòní. Kò sí problem. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ lé ní tẹ́ bá lọ bí iṣẹ́. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn àlárinrin. Ire owó náà lè wọlé fún yín dáadáa lọ́jọ́ ti tòní o. Aago 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ olive green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Lucky number yín jẹ́ nọ́mbà 5 tákòókò prayer yín sì jẹ́ aago 2 ọ̀sán sí aago 3 ọ̀sán. Apá gúúsù òun ni ẹ kọrí sí láti ṣe prayer lọ́jọ́ ti tòní àbí láti wá àánú lọ ọjọ́ tòní sì rèé. Ìlera ara yín á jí pépé. Bákan náà sì rèé, ibi irunkun, igun ipá àti igun ẹsẹ̀ ó jẹ́ nǹkan tó ṣe pé ó wà highly sensitive lọ́jọ́ tòní tí nǹkan lè déédéé ṣe tí ẹ bá kíyèsára púpọ̀. Ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ expose ara yín sí òtútù ju bó ṣe yẹ lọ. Bẹ́ẹ̀ sì lè má jẹ oúnjẹ tó kún fún carbohydrate ju bó ṣe yẹ lọ. Ọjọ́ ti tòní ẹ rí dájú pé ẹ mumi dáadáa. Eléyìí máa bí kí ìlera ara yín kó túbọ̀ jí pépé sí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ oríire ló jẹ́ fún yín pẹ̀lú. Ọjọ́ ìjọ tó ṣe pé púpọ̀ nù yín ọ̀rọ̀ iṣẹ́ yín ló máa bá yín o, tó sì jẹ́ pé ó ṣeéṣe kí ẹ máa lé nǹkan kan níbi iṣẹ́, bóyá ipò kan ni, bóyá àṣeyọrí kan ni,
tẹ́ bá ṣakitiyan dáadáa lọ́jọ́ ti tòní ó ṣeé ṣe kí ó bọ́ sójú ọwọ́ ẹ̀. Ọjọ́ tòní ò gba gìrìgìrì rárá, jẹ̀lẹ̀ńkẹ́ ni kẹ́ ṣe nǹkan yín, ẹ calm down, kẹ́ farabalẹ̀ kí ẹ sì ronú jinlẹ̀ nípa ọ̀nà tẹ́lẹ̀ gbégbà tí iṣẹ́ yín á fi dàgbàsókè, kẹ́ wá iṣẹ́ lé lórí ní ṣísẹ̀ntẹ̀lé. Tẹ́ bá lọ sọ́jà lọ́jọ́ tòní, tẹ́ bá falẹ̀ mọ́ iṣẹ́ yín pẹ̀lú tactics oríṣiríṣi, ó ṣeé ṣe kí iṣẹ́ yín kó lọ bó ṣe yẹ kó lọ dáadáa. Ìníjẹ́ tó ṣe é pé ipò tẹ́ máa wà láwùjọ ó máa jẹ́ ipò àpọ́nlé, àwọn èèyàn á pọ́n yín lé, àwọn èèyàn á yẹ yín sí dáadáa lọ́jọ́ ti tòní. Ọjọ́ yìí dára púpọ̀ láti fi rí dájú pé ẹ fi rí yanjú àwọn kọ̀ọ̀kan tó kù tí ẹ tí rí yanjú ní àyè iṣẹ́ yín tẹ́lẹ̀ wọ́n pé ó lè mú ìdíwọ́ wá àbí ó ń fa ìdènà ní ibi iṣẹ́ yín, yanjú rẹ̀. Iṣẹ́ tó bá ṣe pé bóyá ẹ ti gbà látijọ́ yìí tó ṣe pé ẹ̀yin àtìyàn ti ní ìṣù lé lórí, ẹ rí dájú pé ẹ múnú kọ́sítọ́mà náà dùn lọ́jọ́ tòní, kẹ́ ṣe dáadáa sí wọn lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọ̀rọ̀ iṣẹ́ ló máa bá yín, ó sì dára kẹ́ fi fowó fókọ̀sì yín sórí ọ̀rọ̀ iṣẹ́ yín. Iṣẹ́ wa lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá lọ síbi iṣẹ́ lọ́jọ́ tòní ó sì di dandan kí ẹ rí ire owó gbámú. Ìjì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá ìṣẹ́jú 15 ní àárọ̀ sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Kọ́lọ́ 8 jẹ́ lucky number fún yín lọ́jọ́ tòní tí àkókò prayer yín sì jẹ́ aago 11 kù ìṣẹ́jú 15 sí aago 12 kù ìṣẹ́jú 15 ní àárọ̀. Ibi tẹ́wà kọrí sí láti ṣe prayer tàbí láti wọ́ opportunity lọ jẹ́ apá gúúsù. Ìlera ara yín náà jí pépé dáadáa lọ́jọ́ ti tòní, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ jìnnà sí ibi tó bá ṣe pé ó gbóná jù bí heat tó bá lágbára jù tàbí ibi tó bá tutù jù, kẹ́kẹ́ sára. Bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí pé bóyá kòkòrò ń gé yín jẹ ni, ẹ̀fọn ń gé yín jẹ ni, gbogbo nǹkan tí ó bá máa bí irú nǹkan bẹ́ẹ̀ kẹ́ jìnnà sí kó má bàa dá ìsàn sí yín lára. Bákan náà sì rí ẹ try láti ṣe exercise sẹ́ẹ̀sì dáadáa tó rárá ríro lè wáyé lọ́jọ́ tòní. Bákan náà skin yín máa wà sensitive dáadáa lọ́jọ́ tòní. Fún ìdí èyí tí wọ́n bá jẹ yín ó ṣeé ṣe kó tètè bí malaria tàbí kí ẹ fara hàn kan kí nǹkan náà dẹ̀ di nǹkan tó ṣe é pé ó máa lágbára kẹ̀kí ìsara lọ́jọ́ tòní. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22 lọ́jọ́ orí lọ́jọ́ tòní jẹ́ fún yín. Bó tilẹ̀ jẹ́ pé nínú yín lẹ ti ń ṣe àpérò oríṣiríṣi látijọ́ mẹ́ta, ẹ ti ń forí ro oríṣiríṣi nǹkan látijọ́ mẹ́ta, ṣùgbọ́n lọ́jọ́ ti tòní ó ṣeé ṣe kí àwọn ìròrí yẹn kí ó bí àǹfààní, kí ó bí rere. Ó ṣeé ṣe kí ẹ gbọ́ opportunity láti ọ̀nà jíjìn láti ibikíbi lọ́jọ́ ti tòní, tàbí kí ẹ tún ní ìmọ̀ ìjìnlẹ̀ kan tó ṣe é pé inú yín máa dùn pé mo mọ̀ nípa kinní táyọ̀ yín á kún. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fún yín. Ìfọ̀rọ̀wérọ̀ láàrin èèyàn àtàwọn èèyàn ó máa já gere dáadáa. Ó ṣeé ṣe kó wùn yín bí kẹ́ pèèyàn látọ̀nà jíjìn tó ṣe pé tọjọ́ mẹ́ta tẹ́ ti pera ẹ lè pè wọ́n lọ́jọ́ ti tòní. Ẹni tó bá sì ń wò pé jẹ́ kí n pe bàbá lágbájá, jẹ́ kí n pe Mrs Tamedo, bóyá ó lè ràn mí lọ́wọ́, bóyá ó lè ṣe mí láàánú, ẹ lè ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní o, torí ẹnu yín báyìí àṣẹ wà lórí ẹ lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ fẹ́ gbọ́rọ̀ kalẹ̀, ẹ plan dáadáa lórí bẹ́ẹ̀ máa gbọ́rọ̀ kalẹ̀ lọ́jọ́ ti tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́, ẹ máa rí ìtura, ẹ máa rí dùn, ẹ máa rí fọkànbalẹ̀ láti ibikíbi tó ṣe é pé kò ní fi bẹ́ẹ̀ sí yín láyé lo. Ọ̀rọ̀ tẹ́ bá sọ wọ́n nígbà bí ẹni gbàgbọ́ ọtí, àwọn èèyàn arọ́gbọ́n nù ẹ̀, àwọn èèyàn arímọ̀ nù ẹ̀, wá róye nù ẹ̀ tí wọ́n á sì appreciate ọ̀rọ̀ yín dáadáa lọ́jọ́ ti tòní. Ẹ lè fi ọ̀rọ̀ ẹnu yín, ẹ lè fi ríre gbámú dáadáa lọ́jọ́ tòní o. Bẹ́ẹ̀ sì lè fi ìmọ̀ ìjìnlẹ̀ tẹ́tí ní tẹ́lẹ̀, ẹ lè fi rí àǹfààní jẹ dáadáa lọ́jọ́ ti tòní. Ọjọ́ ìjọyọ̀ tó ṣe é pé kò sí bí nǹkan ṣe lè rí bákan tó, kò sí bẹ́ẹ̀ ṣe lè máa ṣe nǹkan tí mistake bá wáyé lórí ẹ̀ tó, nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yẹn máa padà bíire, nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yẹn máa padà báyọ̀ ábídùnú fún yín. Free day lọ́jọ́ tòní jẹ́ tẹ̀yìn gbọ́n fẹ́ free tẹ́ máa fẹ́ ní òmìnira ti yín, kò sí wàhálà rárá lọ́jọ́ tòní o. Gbogbo nǹkan yá lọ bó ṣe kó lọ ni, iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn lárinrin, ire owó náà lè wọlé fún yín dáadáa lọ́jọ́ ti tòní o. Magenta jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 9 jẹ́ nọ́mbà oríire yín lọ́jọ́ tòní o. Aago 12 kù ìṣẹ́jú 15 sí aago 1 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá ìwọ̀ oòrùn west jẹ́bi tẹ́lẹ̀ kọjú sí láti ṣe prayer tàbí láti wà nú lọ lọ́jọ́ ti tòní. Ọjọ́ tòní ìlera ara yín jí pépé, kò sí wàhálà, kò sí ìdààmú, ṣùgbọ́n àwọn kan tó dàbí ibi ìgógóró ìbàràdì yín ó ṣeé ṣe kí àwọn bí àyè yẹn kó dàbí ìgbà pé ibẹ̀ ni ó lè wà sensitive jùlọ lọ́jọ́ tòní. Sí mi inú yín lè rí nǹkan bí ìbàràdì ríro lọ́jọ́ ti tòní, ṣùgbọ́n kò ní ṣe nǹkan tó ṣe é pé máa lágbára jù. Kò wá dára púpọ̀ kẹ́ dúró ní position kan fún ìgbà pípẹ́ lọ́jọ́ ti tòní. Bí ká jókòó fúngbà pípẹ́ tàbí ká dúró fúngbà pípẹ́, ara lè máa ròyàn, ẹsẹ̀ lè máa ròyìn dáadáa lọ́jọ́ ti tòní, kẹ́ kíyèsára. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ rere lọ́jọ́ tòní jẹ́. Ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́ pẹ̀lú. Púpọ̀ nínú yín lọ́jọ́ tòní intimacy ẹ̀yin àtàwọn èèyàn ó máa dìpọ̀ dáadáa. Ẹ̀yin àti olólùfẹ́ yín ìbáṣepọ̀ yín máa wọnú ara púpọ̀ lọ́jọ́ ti tòní tó ṣe é pé kò ní sí láìlo, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú láàrin yín. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ó ṣeé ṣe kí àwọn nǹkan tó ṣe é pé ẹ̀ ń retí bí àǹfààní kan ṣe ṣe kí ó bọ́ sí fún yín lọ́jọ́ tòní nígbà tẹ́ ẹ̀ ti ẹrù kan rárá, tàbí nǹkan tẹ́yìn àtèèyàn ti jọ sọ látijọ́ mẹ́ta tàbí tẹ́ ti jọ plan lé lórí, ó ṣeé ṣe kí ẹ rí àǹfààní rẹ̀ jẹ́ ní ọjọ́ ti tòní tí á mú kí ara tù yín, tá mú kára dẹ̀yìn. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní gbogbo nǹkan yá lọ bí ó ṣe yẹ kó lọ ní. Àwọn èèyàn àtàwọn àgbọ̀nàgan agúnrégé
ọjọ́ tòní yóò ṣeéṣe kẹ́ sẹ́ǹsì àwọn nǹkan bí ìkópadà kankan nínú ìgbésí ayé yín tàbí kẹ́kẹ́ fi àwọn kankan kó wá sí yín ní intuition, kó wá sí idea yín tó ṣe é pé tẹ́ bá mú lò ó ṣeéṣe kí ó yí ayé yín padà sí rere. Ìdí èyí kẹ́kẹ́ fi hàn dáadáa nǹkan kíkan tẹ́ bá sẹ́ǹsì lọ́jọ́ tòní tẹ́ bá wò pé kí ní ilé ayé mi lọ́wọ́ ẹbẹ̀ tí iṣẹ́ lé lórí lábẹ́nú tó bá dà sí kò mẹ́kórì direct kẹ́rí dájú pé ẹ fi sọ́sẹ̀sì ẹ̀hàn jáde gbogbo nǹkan á lọ dáadáa lọ́jọ́ tòní, iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin, ire owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní. Aago 5:15 ní ìrọ̀lẹ́ sí aago 7:10 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Lucky nọ́mbà yín jẹ́ nọ́mbà 5 lẹ́ni aago 1 sí aago 2 ọ̀sán jẹ́ àkókò oríire yín, ibi apá ìlà oòrùn òun ní kẹ́ ẹ kọjú sí tàbí kẹ́ ẹ wò oore lọ́jọ́ tòní, àǹfààní wà ń bẹ. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ìlera ara yín jí pépé, ṣùgbọ́n rí dájú pé ẹ mumi dáadáa lọ́jọ́ tòní kó má jẹ́ pé ìgbẹ́ yín máa le bákan lọ́jọ́ ti tòní, kó má lọ fa jẹ̀dí, kó má lọ fàdí yíyọ, kó má lọ fẹ́ mírọ̀d kẹ́kẹ́ sára. Bẹ́ẹ̀ sì ni ẹ má ní unprotected sex rárá lọ́jọ́ tòní pẹ̀lẹ́ ní àjòjì kẹ́kẹ́ sára. Ẹ rí dájú pé ẹ mumi dáadáa lọ́jọ́ tòní kí ẹ sì rí dájú pé ẹ wà ní ìmọ́tótó dára. Ẹ̀yin oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 ọjọ́ yìí ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́ fún yín o, látàrí pé púpọ̀ nínú yín àwọn èèyàn àti olólùfẹ́ yín á bẹ̀rẹ̀ sí gún régé, nǹkan á wọnú ara dáadáa lọ́jọ́ tòní, ẹ máa nífẹ̀ẹ́ wọn, àwọn náà nífẹ̀ẹ́ yín dáadáa lọ́jọ́ ti tòní, ìfẹ́ yín á gbòòrò dáadáa lọ́jọ́ ti tòní tí ò ní sí láyé tí ò ní sí wàhálà. Ọjọ́ olólùfẹ́ pọ́nbélé lọ́jọ́ yìí jẹ́, ẹ ṣe dáadáa sí olólùfẹ́ yín káwọn náà ṣe dáadáa sí yín padà lọ́jọ́ tòní o. Ẹ̀yin tó bá ṣe pé ẹ ní nǹkan kan tẹ́jọ́ dàpọ̀ pẹ̀lú èèyàn, bóyá ẹ ní business partner kan ní àárín inú àgúnrégé dáadáa lọ́jọ́ ti tòní, ọ̀kadà ò ní gbà àárín yín kọjá débi pé típà máa gbà àárín yín kọjá lọ́jọ́ tòní, gbogbo nǹkan á dùn yín gbà láàrin àti olólùfẹ́ yín. Tẹ́ bá lọ síbi iṣẹ́ lè ní ìfẹ́ yẹn náà ní kẹ́ lò, ìfẹ́ yẹn ní kẹ́ lò níbi iṣẹ́ kíṣẹ́ lè lọ dáadáa, ìbáṣepọ̀ yẹn àti olólùfẹ́ yín á wà òkè, ire owó náà lè wọlé fún yín látara partnership deal kan lọ́jọ́ ti tòní, tàbí tẹ́ bá fìfẹ́ bá àwọn customer yín ṣe ó ṣeéṣe kí wọ́n like yín kí wọ́n sì bá yín rajà yín lọ́jọ́ ti tòní. Píìṣì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7:10 ní àṣálẹ́ sí aago 9:05 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Lucky nọ́mbà yín jẹ́ nọ́mbà 6, àkókò gbígbàdúrà yín jẹ́ aago 3 ọ̀sán sí aago 4 ọ̀sán. Ibi tẹ́ kọrí sí ṣe prayer tàbí wóríire lọ ní apá gúúsù. Ìlera ara yín á jí pépé, àwọn ibi tó lè wà sensitive nínú àgọ́ ara yín lénìí náà ní ibi kíndìnrín tàbí ògóró bàdí lọ́jọ́ ti tòní. Ẹ rí dájú pé ẹ kíyèsára lọ́jọ́ ti tòní. Ara jíjájẹ tàbí bàràdì ríro ó ṣeéṣe kí ó fẹ́ wáyé díẹ̀ fún yín lọ́jọ́ tòní, pàápàá fẹ́yìn tó bá ṣe pé ti stress ara yín látijọ́ mẹ́ta torí àwọn ọbẹ̀ yẹn wà sensitive bákan. Ẹ rí dájú pé ẹ jẹ nǹkan tó ṣe pé chemical lọ fi preserve ẹ̀ ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ rí dájú pé ẹ jẹ oúnjẹ tó wà fresh kẹ́sì mumi dáadáa lọ́jọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìnmí fún Libra tàbí láàrin September 23 sí October 22 ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ oríire ló jẹ́ pẹ̀lú. Látijọ́ mẹ́ta lẹ ti ń ṣàtúnṣe ìgbésí ayé yín, tẹ́ ti ń go through àwọn stress kọ̀ọ̀kan, àsìkò yìí ló jẹ́ àsìkò tó ṣe é pé àwọn àtúnṣe tẹ́ ń ṣe yẹn èní gangan lẹ fẹ́ finalize ẹ̀, lẹ fẹ́ rò pé ó yá jẹ́ kí n gbé báyìí, ó yá jẹ́ kí n ṣe báyìí, tó ṣe é ṣe kẹ́ fẹ́ go through little stress bákan lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ló dára púpọ̀ kẹ́ focus lórí ohunkóhun tẹ́ bá ń ṣe lọ́jọ́ tòní, ẹ má fàyè gba distraction rárá. Ìbájọ́jà lẹ́ ń ta ẹ focus lé lórí, ìbá jẹ́ nǹkan kan lẹ́ ń ṣe nínú ilé ẹ focus lé lórí lọ́jọ́ tòní kí nǹkan náà lè lọ bó ṣe yẹ kó lọ, kó lè lọ sòsé. Ẹ má fàyè gba mix up rárá lọ́jọ́ tòní o, kó má bá sí mistake lórí ohunkóhun tí ẹ bá ń ṣe torí ẹ lè ṣiṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ lè rò pé ẹ ti plan ẹ̀ dáadáa tó ṣe é pé at the end of the day ẹ máa rántí pé àkírètì tó wà nísàlẹ̀ pátápátá yẹn mi tí fi mineral sínú ẹ̀. Ẹ rí dájú pé kí sára kó má jẹ́ pé yẹn á di iṣẹ́ méjì fún yín. Àwọn introspection tẹ́ ṣe lánàá tẹ́ ti ń wò pé bóyá báwo mo fẹ́ ṣègbésí ayé mi, ọ̀nà mo fẹ́ gbé gbà result ẹ rí dájú pé ṣiṣẹ́ lé lórí lọ́jọ́ tòní kí ilé ayé yín lè dára, kọ́kàn yín lè balẹ̀, gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ fún yín lọ́jọ́ tòní. Iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà wà òkè dáadáa lọ́jọ́ tòní, ire owó náà lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní látara bẹ bá ṣe plan ìgbésí ayé yín sí. Góòlù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9:05 ní àṣálẹ́ sí aago 11:10 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 6 jẹ́ nọ́mbà oríire yín lọ́jọ́ tòní. Aago 9:09 láàárọ̀ sí aago 10:10 láàárọ̀ jẹ́ àkókò oríire yín lọ́jọ́ tòní. Apá gúúsù báyìí ní kẹ́ kọrí sí, ibẹ̀ lóríire wà lọ́jọ́ tòní, ibẹ̀ sì ní kẹ́ kọrí sí tẹ́ bá ń ṣe prayer. Ìlera ara yá jí pépé, ṣùgbọ́n ó ṣeéṣe káwọn kọ̀ọ̀kan ní fẹ́ máa sẹ́ǹsì àìlera díẹ̀díẹ̀. Àìlera ilé jọmọ́ nǹkan tó jọmọ́ ti inú, ó lè jẹ́ inú rírun, ó lè jẹ́ pé bóyá kínú kún tàbí kẹ́yìn gan kẹ́ jẹun lájẹjù kó ṣe ń pé oúnjẹ yìí mo ti yó ju bó ṣe yẹ lọ. Kẹ́ kíyèsára lọ́jọ́ tòní, ẹ má mu nǹkan tó ṣe é pé ó wà carbonated bí àwọn soft drink tó ní gáàsì rẹpẹtẹ nínú, ẹ má mu lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lára yín lè fẹ́ máa select oúnjẹ lọ́jọ́ tòní, ẹ lè fẹ́ máa wà selective pé bóyá lè ní kí n jẹ, bóyá lè kọ́ ni kí n jẹ lọ́jọ́ ti tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22
ọjọ́ yìí ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́, ọjọ́ oríire ló jẹ́ pẹ̀lú gbogbo ohun tẹ́ bá fọwọ́ bà ló máa dún. Àwọn èèyàn gba ti yín dáadáa lọ́jọ́ tòní, ààyò lẹ máa jẹ́ lójú àwọn èèyàn lọ́jọ́ ti tòní. Ohun tẹ́ bá gbé kalẹ̀ ní iṣẹ́, àwọn èèyàn máa bá yín dúnàádúrà lé lórí, wọ́n á láìkì sáfíìsì yín dáadáa lọ́jọ́ ti tòní. Iṣẹ́ tẹ́ bá ti ṣe lọ́jọ́ tòní ó máa tayọ dáadáa torí ẹ máa wà very creative, ọpọlọ yín á jí pépé láti focus lé lórí, tó sì jẹ́ pé result yẹn máa ṣọ́ọ̀kì gbogbo èèyàn pátá ń gbé lágbájá. In fact wizard ní ẹ nínú nǹkan tó ń ṣe yìí, bẹ́ẹ̀ ló máa rí lọ́jọ́ ti tòní o. ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́ láti fi focus lórí ìgbésí ayé yín, láti fi focus lórí iṣẹ́ yín tẹ́ bá lọ síbi iṣẹ́. Ẹ̀yin tẹ́ bá sì wà nílé, ẹ rí dájú pé ẹ bá àwọn ọmọ ṣe dáadáa lọ́jọ́ ti tòní. wíwà pẹ̀lú àwọn ọmọ kéékèèké lọ́jọ́ tòní á fún yín ní dùnnú tí ó lẹ́gbẹ́, á fún yín láyọ̀ tó ṣe é pé ó tọ́jọ́ mẹ́ta tẹ́ ti experience ẹ̀. ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ láti fi free ara yín pẹ̀lú gbogbo èèyàn. Ẹ má wulẹ̀ kanra mẹ́nikẹ́ni àbí gbéraga rárá àbí bínú àbíjú lọ́jọ́ ti tòní. Kẹ́ ní ìrẹ̀lẹ̀ ló dára, kẹ́ sì lo creativity yín. Tẹ́ bá tiẹ̀ lọ bí iṣẹ́, kẹ́ bẹ̀ sí fi jọ́ọ̀tì nǹkan tó wà meaningful kalẹ̀ tẹ́ lè gbé ṣe ní ọjọ́ iwájú. ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ tí gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ fún yín. Iṣẹ́ yín á lọ dáadáa tẹ́ bá lọ bí iṣẹ́. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn láàrin nítorí ẹ̀yin fúnra lára yín gan bí pleasure lẹ́ẹ̀ máa wá bí kẹwàá pẹ̀lú wọn gan ló máa ṣe yín lọ́jọ́ tòní. Ire owó gan lè wọlé fún yín tẹ́ bá lọ bí iṣẹ́ lọ́jọ́ ti tòní. Olive green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí nọ́mbà 5 sì jẹ́ lucky number fún yín lọ́jọ́ tòní. Àkókò aago 8 ní àṣálẹ́ sí aago 9 ní àṣálẹ́ jí àkókò àti ṣe prayer lọ́jọ́ tòní. Apá àríwá jẹ́ apá bíi tẹ́ lè kọrí sí ṣe prayer ọ̀hún tàbí láti wá àánú lọ láti wóore lọ ọjọ́ tòní. Ìlera ara yín á jí pépé, ṣùgbọ́n àwọn ibi tó ṣeéṣe kó wà sensitive lágọ̀ọ́ ara yín náà ní ọ̀pẹ́ ẹ̀yìn tàbí bí èjìká. ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ẹ gbọ́dọ̀ imbalance ara yín. Tẹ́ bá dúró bẹ́ẹ̀ sì ni tẹ́ bá jókòó, ẹ má wà ní position kan ju bó ṣe yẹ lọ. Bóyá kẹ́ fapá gún ilẹ̀ báyìí lẹ́gbẹ̀ẹ́ kan ju bó ṣe yẹ lọ, ṣeéṣe kí bẹ́ẹ̀ padà fẹ́ máa ròyìn. Kẹ́ kíyèsára lọ́jọ́ ti tòní. ọjọ́ tòní ẹ rí dájú pé exercise díẹ̀, ẹ jìnnà sí àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ ní gbígbọ́. bẹ́ẹ̀ sì ni kí ẹ rí dájú pé ẹ gbé nǹkan tó wo ju bí ó ṣe yẹ lọ torí ìlera ara yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. ọjọ́ ìyọjọ́ ló jẹ́ látàrí pé púpọ̀ nínú náà lẹ wà nílé. Tẹ́ bá sì wà nílé lọ́jọ́ tòní, ẹ máa feel calmness yẹn, ẹ máa feel ìfọ̀kànbalẹ̀ yẹn dáadáa ju kí ẹ wà níbi tó pariwo àbí láwùjọ lọ. ọjọ́ ìyọjọ́ tó dára láti fi wà nílé pẹ̀lú mọ̀lẹ́bí ló jẹ́. ọjọ́ mọ̀lẹ́bí ló jẹ́, ẹ fi wà rẹ̀ pọ̀ láàrin èèyàn àti àwọn mọ̀lẹ́bí yín. tó bá ṣe páwọ̀ wà láàrin yín tẹ́lẹ̀, ẹ wá bóyá fẹ́ níyanjú. ọjọ́ yìí ó ṣeéṣe kọ́pọ̀ yín kẹfẹ́ máa wò pé kí la nídìí nínú ilé, ṣé ká ra nǹkan sínú fíríjì ni, ṣé ká tún lè ṣe ni. gbogbo nǹkan bẹ́ẹ̀ lè máa wá sí yín lọ́kàn lọ́jọ́ ti tòní. bóyá influence yín pé máa wà lé lọ́jọ́ tòní ló ṣeéṣe kí yẹn bí kí ọ̀pọ̀lọpọ̀ ẹ máa wá sí yín lọ́kàn. ẹ̀yin tẹ́ sì ń kọ́lé lọ́wọ́, ọ̀rọ̀ ilé náà máa wà lọ́kàn yín gbágbágbá lọ́jọ́ tòní bí ìgbà pé àbí kí n ti rówó kí n sáré lọ ṣe báyìí, kí n sáré lọ ṣàwo ni. ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ láti fi forgive ẹni tẹ́jọ́ ń gbélé tó bá ṣe pé ó ṣẹ̀yìn. ẹ rí dájú pé ẹ free ara yín lásìkò yìí. àsìkò tá a wà yìí warning gibbous moon la ní. àsìkò yìí dára láti fi forgive àwọn èèyàn, láti fi dáríjì àwọn èèyàn, láti fi wò pé lágbájá mo free ẹ wò mo fẹ́ lọ́lọ́run lọ́wọ́ lọ́jọ́ ti tòní. Kẹ́ kí dájú pé ṣe bẹ́ẹ̀ tó bá ṣe ń pé èèyàn kan ti ṣẹ̀yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́jọ́ ń gbélé, kò sí wàhálà rárá lọ́jọ́ tòní o. àwọn mọ̀lẹ́bí tó ṣe é pé tó yẹ bàtà tẹ gbóhùn, ó ṣeéṣe kẹjọ gbóhùn ara yín dáadáa lọ́jọ́ ti tòní. tíṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ. ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dùn ara yín. ire owó náà lè wọlé fún yín lé ní tẹ́ bá ṣiṣẹ́ láti ilé. white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lé ní. lucky number yín lọ́jọ́ tòní nọ́mbà 9 ní prayer time yín lọ́jọ́ tòní láti ṣe prayer. aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ìrọ̀lẹ́ jí àkókò prayer yín lọ́jọ́ tòní. apá south west gúúsù sí ìwọ̀ oòrùn apá bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́rí sí láti ṣe prayer lọ́jọ́ tòní tàbí láti wà àánú lọ. ọjọ́ tòní ọjọ́ ire ló jẹ́. ìlera ara yín á jí pépé dáadáa lọ́jọ́ ti tòní. ṣùgbọ́n àwọn ibi tó ṣeéṣe kó wá sensitive díẹ̀díẹ̀ làwọn bíi gbáàyà, bíi ikùn tàbí bíi ọkàn yín lọ́jọ́ ti tòní. ẹ rí dájú pé ẹ jìnnà sí à ń wà tún emotional ju bó ṣe yẹ lọ àbí à ń gbé nǹkan sọ́kàn ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní. bẹ́ẹ̀ sì ni ẹ má expose ara yín sí bí òtútù rẹpẹtẹ lọ́jọ́ tòní tàbí àwọn nǹkan tó lè fi yín nímú tó lè fa kàtá tàbí ikọ́ lọ́jọ́ ti tòní. ẹ má ronú àròjù rárá lórí ohunkóhun lọ́jọ́ ti tòní. ẹ jìnnà sí àwọn nǹkan tó tutù ju bó ṣe yẹ lọ. bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí àyíká bí tó bá ti ń gbóná ju bó ṣe yẹ lọ náà pẹ̀lú. ẹ balance ẹ̀ torí ìlera ara yín. oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ yìí ọjọ́ oríire ló jẹ́. ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́. ìfọ̀rọ̀wérọ̀ láàrin èèyàn àtàwọn èèyàn ó máa já gere dáadáa lọ́jọ́ tòní. àwọn kan máa wá sí ní ọpọlọ lọ́jọ́ tòní tó ṣe é pé ó dára kẹ́ mú báírò àtìwé kẹ́ bẹ̀rẹ̀ sí jọ́ọ̀tì ẹ̀ kalẹ̀. àwọn kan tẹ jọ́ọ̀tì kalẹ̀ yẹn á jẹ́ ohun tí ó lẹ́gbẹ́. ẹ̀yin tẹ bá ṣiṣẹ́ tó jọmọ́ orin kíkọ́ náà ẹ̀yin tẹ̀ ń lòrà wọ̀nyí ẹ lè fè ní ẹ lè fi fọ̀káàsì àwọn orin tẹ fẹ́ kọjá dé pé bóyá tí n bá kọ báyìí bóyá tí n bá kọ báyìí inspiration yẹn máa sọ̀kalẹ̀ fún yín dáadáa lọ́jọ́ tí tòní tó ṣe é pé ó máa ràn yín lọ́wọ́ tó bá ṣe é pé sí ní past project èyí tó ṣe é pé
ẹ̀ ń ṣiṣẹ́ lé lórí tẹ́lẹ̀ tó ṣe é pé nílò láti ṣàwọn amendment kan lé lórí, ẹ lè ṣàmendment náà lásìkò yẹn, lè ṣàtúnṣe lé lórí. Púpọ̀ nínú yín lọ́jọ́ tòní bí kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ ló máa rí, àwọn èèyàn náà fẹ́ bá yín sọ̀rọ̀, wọ́n fẹ́ bá yín ṣe ìbáṣepọ̀ yín àti àwọn ẹ̀gbọ́n àtàbúrò yín á jọ wọnú ara. tó bá ṣe kó tó jẹ́ mẹ́ta tẹ́ sọ̀rọ̀, ẹ máa sọ̀rọ̀ lọ́jọ́ tòní. tó bá yẹ pé ẹ̀ ń gbé tòsí ara yín, àwọn ìkẹ́ pàdéra lọ́jọ́ tòní, kẹjọ jíròrò lọ́jọ́ tòní, tàbí kí nǹkan kan mú yín pàdéra. Iṣẹ́ wa lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin, ire owó gan lè wọlé fún yín dáadáa lọ́jọ́ ti tòní. látàrí tẹ́ bá ṣe gbọ́rọ̀ kalẹ̀ sí tàbí tẹ́ bá ṣe polówó ọjà yín sí tàbí negotiation tó bá wá láàrin yín àtèèyàn lọ́jọ́ ti tòní. Bíìjì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. nọ́mbà 8 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. àsìkò àti ṣe prayer yín lénìí aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní apá ìlà oòrùn jẹ́bi tẹ́ lè kọrí sí láti ṣe prayer tàbí láti wà àánú lọ. ìlera ara yá jí pépé dáadáa lọ́jọ́ tòní. àwọn ibi tó lè wà sensitive tẹ́ni láti kíyèsí ara lé lórí náà ni bí apá, ibi ọwọ́ yín àti lọ́ǹgì yín lọ́jọ́ tòní. ẹ jìnnà sí àwọn nǹkan tó bá dà bí èéfín tó bá lágbára jù. bẹ́ẹ̀ sì ni tẹ́ bá táìpù ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní, ọwọ́ á máa ro yín bákan bákan lọ́jọ́ ti tòní. ó ṣeé ṣe lọ́jọ́ tòní tẹ́ bá wà níbi tí ìtì bá pọ̀ sí jù tí ò fi bẹ́ẹ̀ sàlẹ́gùn rẹpẹtẹ kí mímí fẹ́ rí bákan lọ́jọ́ tòní. ẹ má over stress ara yín ju bó ṣe yẹ lọ torí mímí lọ́jọ́ ti tòní. kẹsì má ṣe fún wa yín wàhálà ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní torí èémí yín lọ́jọ́ ti tòní. oníràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín o. ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́ pẹ̀lú ọjọ́ tó ṣe é pé púpọ̀ nínú yín àwọn nǹkan tí ẹ ti ń fẹ́ fọwọ́ bà látijọ́ mẹ́ta ó ṣeé ṣe kí ẹ padà rí wọn ṣe ní ìrọ̀rùn lọ́jọ́ ti tòní o. àwọn akitiyan tẹ́ ti ń ṣe látijọ́ mẹ́ta ó ṣeé ṣe kó ṣe é pé rìsọ́ọ̀tì tó fún yín ó ti ń múnú yín dùn lọ́wọ́lọ́wọ́, tí ń máyọ̀ yín kún lọ́wọ́lọ́wọ́. àsìkò yìí ò ń ṣàsìkò tẹ́ lè fi invest lórí okòwò, ṣùgbọ́n ẹ lè fi fowópamọ́. ẹ rí dájú pé fowópamọ́ dáadáa lọ́jọ́ tòní. fífowópamọ́ yìí máa jẹ́ nǹkan tó ṣe é páràn yín lọ́wọ́ lọ́jọ́ iwájú. púpọ̀ ní yín máa rí ṣe dáadáa lọ́jọ́ tòní. ẹ máa rówó lọ́jọ́ tòní tẹ́ bá lọ bí iṣẹ́, pàápàá pẹ̀lú akitiyan yín lọ́jọ́ ti tòní. pẹ̀lú bẹ́ẹ̀ ṣe gbé nǹkan kalẹ̀ sí lọ́jọ́ tòní, nǹkan yín máa lọ bó ṣe yẹ kó lọ, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú rárá. gbogbo nǹkan á lọ dáadáa láàrin ẹ̀yin àtàwọn èèyàn. àwọn èèyàn á nífẹ̀ẹ́ yín torí ẹ máa lẹ́ràn fẹ́ lára lọ́jọ́ ti tòní. ṣùgbọ́n má wẹ̀ kọ́mọ̀ rẹ tuntun rárá lọ́jọ́ tòní o. ẹ rí dájú pé gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá ń ṣe, ẹ rí dájú pé ẹ fókọ̀sì lé lórí kí nǹkan náà má dìbàjẹ́ rárá. iṣẹ́ yẹn wá lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin, ire owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní. aago 11 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 12 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́nìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. lucky nọ́mbà yín lẹ́nìí jẹ́ nọ́mbà 5. àkókò àti ṣe prayer yín lẹ́nìí aago 6 ìrọ̀lẹ́ sí aago 7 ìrọ̀lẹ́ òun ni. bẹ́ẹ̀ sì lápá àríwá jẹ́ apá ibi tẹ́ lè kọrí sí láti ṣe prayer tàbí láti wà àánú lọ. ọjọ́ tòní jọjọ́ tó dára nípa tìlera ara. ìlera rẹ yá jí pépé, kò sí wàhálà, kò sí ìdààmú. ẹ jẹ oúnjẹ tó wà healthy, ẹ má jẹ oúnjẹ àjẹjù lọ́jọ́ tòní, kẹsì má sọ̀rọ̀ àsọjù lọ́jọ́ tí tòní kóhun yín má lọ há. bẹ́ẹ̀ sì lẹ gbọ́dọ̀ doríkodò fún ìgbà pípẹ́ torí ọwọ́ òkè bí ẹ̀yìn ọrùn yẹn kó má bàa máa ròyìn kẹ́kí sára lọ́jọ́ tòní. oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ oríire ló jẹ́ fún yín. ọjọ́ tó ṣe é pé púpọ̀ nínú yín ọ̀rọ̀ ara yín báyìí ló máa bá yín, tó sì jẹ́ pé ẹ máa rí dàgbàsókè náà. ó ṣeé ṣe kó ṣe é pé nǹkan kan tẹ́ gbé kalẹ̀ lọ́jọ́ tòní káwọn èèyàn máa jẹ́ lẹ́nu lọ́tùn lósì. ẹ lè wé ní àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́jọ́ tòní. àwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí bí ẹ ṣe ń gbé nǹkan kalẹ̀ lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ ṣe ń ṣe nǹkan yín. gbogbo ohun tẹ́ ń ṣe ábíwọ́ fún yín lénìí, ohun tẹ́ ń ṣe ábíre fún yín lọ́jọ́ tòní. ẹ máa rí dùnú, ẹ máa rí ayọ̀, ẹ máa rí àwọn nǹkan tó tẹ́ yín lọ́rùn dáadáa lọ́jọ́ ti tòní. ẹ lè gbọ́ information kan látọ̀dọ̀ èèyàn tó súnmọ́ yín tó ṣe é pé amúnú yín dùn, àmàrà yín yá gágá lọ́jọ́ ti tòní. ọjọ́ ayọ̀ ló jẹ́, ọjọ́ ìdùnnú ló jẹ́ láti fi ṣe dáadáa sáwọn èèyàn tó rọ̀gbà yín ká. ẹ má ṣe ṣe àfẹ́mí nìkan, ẹ má wá selfish rárá, ṣùgbọ́n ẹ lè plan lórí ayé yín dáadáa lọ́jọ́ ti tòní. ẹ focus lórí life yín lọ́jọ́ tòní, lórí nǹkan tẹ́ lè ṣe ẹ̀yin á fi dàgbàsókè, tọ́nà àṣetọ́nà àfilà fún yín. iṣẹ́ á lọ dáadáa lọ́jọ́ tòní. ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin, ire owó lè wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú. píìṣì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 7 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 8 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. tí nọ́mbà 2 sì jẹ́ lucky nọ́mbà fún yín lọ́jọ́ tòní. àsìkò àti ṣe prayer yín jágo 2 ọ̀sán ságo 3 ọ̀sán. ibi tó dára láti kọrí sí ṣe prayer tàbí láti wóore lọ́jẹ́ apá gúúsù mọ́ ìwọ̀ oòrùn, ìyẹn south west lọ́jọ́ tòní. ìlera ara yín á jí pépé dáadáa lọ́jọ́ tòní. ṣùgbọ́n àwọn ibi tó ṣeéṣe kó wá sensitive lára yín náà ní gbogbo ẹ̀yà orí yín àti ọpọlọ yín lọ́jọ́ tòní. ẹ kí sára lọ́jọ́ tòní. ẹ má ṣe gbé nǹkan tó wúwo jù sórí, ẹ má gbé nǹkan tó wúwo jù ságbárí lọ́jọ́ ti tòní. bẹ́ẹ̀ sì lẹ gbọ́dọ̀ jẹ oúnjẹ tó bá le ju bó ṣe yẹ lọ kí párí má bàa máa ròyìn kẹ́ kí sára lọ́jọ́ tòní. bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. ire o.